Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a ṣe yín lọ́ba fún àánú ńlá tí a rí gbà ó, tí ẹ jẹ́ ká tún rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kẹta o. Àdúpẹ́ Ọlọ́run òpó tó di ayé wa mú o. A ṣe yín lọ́ba Ọlọ́run aláàánú wa, ẹ gbọ́ ọpẹ́ wa. Ọ̀nà tí a ò gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adébóyè kọ èní ọjọ́ ẹtì ọjọ́ kejìlélógún oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé tètè kọ́kọ́ wá Ọlọ́run, tètè kọ́kọ́ wá Ọlọ́run. Àwọn àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléní ọgọ́ta ẹsẹ̀ ìkíní. Ọlọ́run, ìwọ ni Ọlọ́run mi, ní kùtùkùtù ni èmi ó máa ṣàfẹ́rí rẹ. Òǹgbẹ rẹ ń gbẹ ọkàn mi, ẹran ara mi fà sí ọ ní ilẹ̀ gbígbẹ àti ní ilẹ̀ tí ń pòǹgbẹ, níbi tí omi kò sí. Bákan náà ni a mú bíbélì kíkà wa ti èní nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléní ọgọ́ta, bákan náà ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹjọ. Orin Dáfídì orí ìkẹtàléní ọgọ́ta ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹjọ. Ọlọ́run, ìwọ ni Ọlọ́run mi, ní kùtùkùtù ni èmi ń ṣàfẹ́rí rẹ. Òǹgbẹ rẹ ń gbẹ ọkàn mi, ẹran ara mi fà sí ọ ní ilẹ̀ gbígbẹ àti ní ilẹ̀ tí ń pòǹgbẹ, níbi tí omi kò gbé sí. Báyìí ni èmi ti ń wọ ibi mímọ́ rẹ láti rí agbára rẹ àti ògo rẹ, nítorí tí ìṣe ìfẹ́ rẹ sàn ju ìyè lọ. Ètè mi yóò máa yìn ọ́ o, nítorí tí ìṣe ìfẹ́ rẹ sàn ju ìyè lọ. Ètè mi yóò máa yìn ọ́ o. Báyìí ni èmi yóò máa fi bùkún fún ọ. Ní ìwọ̀n ìgbà tí mo wà láyé, èmi ó máa gbé ọwọ́ mi sókè ní orúkọ rẹ. Bí ẹni pé ìjà àti ọ̀rá, bẹ́ẹ̀ ni yóò tẹ ọkàn mi lọ́rùn. Ẹnu mi yóò sì máa fi ètè ayọ̀ yìn ọ́, nígbà tí mo bá rántí rẹ lórí ẹní mi, tí èmi sì ṣe àṣàrò rẹ ní ìṣọ́ òru mi. Nítorí pé ìwọ ni ó ti ṣe ìrànlọ́wọ́ mi. Nítorí náà ní òjìji ìyẹ́ apá rẹ ni èmi yóò máa yọ̀. Ọkàn mi yóò tọ̀ ọ́ lẹ́yìn gírígírí. Ọwọ́ ọ̀tún rẹ ni èmi yóò gbéró. Ọwọ́ ọ̀tún rẹ ni ó gbé mi ró. Ọwọ́ ọ̀tún rẹ ni ó gbé mi ró. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ìtàn tí mò ń sọ lánàá ó rán mi létí àwọn ọmọdékùnrin mẹ́ta kan láti Uganda tí mo pàdé níbi ètò Krìstẹ́nì ní Kenya. Àwọn ọmọkùnrin yìí pebi fún Ọlọ́run ju ẹnikẹ́ni lọ nínú wa tó wà nínú ètò náà. Ní àwọn àsìkò ìsinmi, nígbà tí gbogbo ènìyàn ń ra oúnjẹ jẹ, àwọn ọmọkùnrin mẹ́ta yìí yóò jókòó, wọn yóò sì máa kọrin ìyìn sí Ọlọ́run. Mo béèrè ìdí tí wọn kò fi jẹun nígbà tí gbogbo àwọn yòókù bá ń jẹun. Wọ́n sì wí fún mi pé oúnjẹ kọ́ la bá wá síbí, oúnjẹ kọ́ ló bá wa. Àkọ́kọ́, wọn kò ní owó láti fi ra oúnjẹ. Ẹ̀ẹ̀kejì, wọ́n ní àwọn ń gbàdúrà láti padà sí ilé ní àlàáfíà, kí wọ́n má sì mú kí ìjọba ológun ilẹ̀ Uganda kí ó má pa wọ́n o. Fún ọjọ́ mẹ́ta wọn kò jẹ ohunkóhun. Inú wọn kàn ṣáà ń dùn pé àwọn wà níbẹ̀. Fún ìyókù ọjọ́ tí a lò, ohunkóhun tí mo bá ní màá sì pín pẹ̀lú wọn. Mo wá sọ fún wọn kí wọ́n kọ̀wé sí mi o nígbà tí wọ́n bá dé ilé ní àlàáfíà o, èyí tí wọ́n sì ṣe sí ògo Ọlọ́run. Ebi rẹ fún Ọlọ́run ó yẹ kí ó jẹ́ èyí tí o kò ní lè rántí láti jẹun nígbà tí ó bá ti tó àkókò láti wá Ọlọ́run. Ebi gbọ́dọ̀ máa pa ọ́ fún Ọlọ́run débi pé wàá fẹ́ láti fi ẹ̀mí rẹ wéwu kí o lè mọ Ọlọ́run sí i. Ó máa ń yà mí lẹ́nu nígbà tí a bá pe àwẹ̀ tí àwọn ènìyàn bá sì ń ebi ò pa wọ́n fún Ọlọ́run nìyẹn o. Láti gbààwẹ̀ fún ìgbà díẹ̀ nínú ọdún láti súnmọ́ Ọlọ́run ní 1970,
mo máa ń kó àwọn ọ̀dọ́ ìjọ ìràpadà RCCG jọ sí ibì kan tí à ń pè ní ìpàgọ́ ọ̀dọ́. Owó ilé àti oúnjẹ wà lára owó tí a san fún gbọ̀ngàn náà, ṣùgbọ́n àwọn ènìyàn kì í sábà jẹun lẹ́yìn àwọn ìpéjọpọ̀ kọ̀ọ̀kan. Mo sábà máa ní láti bá wọn sọ̀rọ̀ kí wọ́n jẹun kí oúnjẹ náà kí ó má bàa ṣòfò. Wọn kò bìkítà púpọ̀ nípa ti oúnjẹ rárá o. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ni wọ́n fẹ́ jẹ, gẹ́gẹ́ bí a ti kọ nínú ìwé Jeremáyà orí 15 ẹsẹ̀ 14 tó wí pé, nígbà tí a rí ọ̀rọ̀ rẹ, ẹ̀mí wa sì jẹ wọ́n, ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi, nítorí orúkọ rẹ ni a fi ń pè mí, ìwọ Olúwa, Ọlọ́run àwọn ọmọ ogun. Kí ni àwọn ohun tí ìwọ ń pebi fún ní pàtó? Ṣé oúnjẹ ni? Ṣé láti di gbajúmọ̀ ni? Àbí láti lówó lọ́wọ́? Pa gbogbo rẹ̀ tì sí apá kan, kí o sì jẹ́ kí ebi àti òǹgbẹ rẹ̀ kí ó máa gbẹ ọ́ lójoojúmọ́, kí ó máa gbẹ ọ́ fún Ọlọ́run. Ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 33 wípé, ṣùgbọ́n ẹ tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún fún yín. Olùfẹ́, jọ̀wọ́ tò ètò rẹ dáradára. Dáfídì nínú ìwé Bíbélì kíkà wa tòní sọ pé ọkàn òun mì ẹlẹ́ẹlẹ́ sí Ọlọ́run. Ǹjẹ́ ìwọ náà lè sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nípa ara rẹ? Kókó àdúrà: Bàbá, jẹ́ kí n lè máa pa ebi ní ọkàn mi fún ọ. Bàbá, jẹ́ kí n lè máa pebi ní ọkàn mi fún ọ. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó bá ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni? Nígbà tí a bá mú ọ̀rọ̀ Ọlọ́run ní bàádà, a lè máa pa ebi fún. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.